Only Jesus TV. Ènìyàn Yorùbá ènìyàn dúdú pẹ̀lú wà dúdú, ènìyàn tó dọ̀bálẹ̀ títinú ẹ̀ tó dúró ṣanṣan. Ẹ wo gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV, mo kí wa, mo gbàgbọ́ pé àlàáfíà la wà, àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ṣẹ́rí fẹ́ràn tí ẹ fẹ́ wò yìí, bàbá takú ti Jésù, wọ́n tú àṣírí tó ní agbára, wọ́n sì ránṣẹ́ sí olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ ìmọ̀ lélẹ́yìí o, ọ̀rọ̀ ìmọ̀ àṣírí tí olóyè Sunday Igboho gbọ́dọ̀ gbọ́, ẹ bá mi ṣí ẹ jẹ́ kó kàn wọ́n lára. Bákan náà MS bàbá súnmọ́ bí o, ọ̀rọ̀ kan ìwọ náà o, bàbá takú ti Jésù wọ́n ránṣẹ́ sí ọ. Ẹ jọ̀ọ́ bá mi ṣí ẹ jẹ́ kó kàn MS bàbá náà lára. Mo gbàdúrà lórúkọ Jésù, ipá ọ̀tá ò ní ká wa o, ogun ayé ò ní borí wa o. Olóyè Sunday Igboho òòṣà lórúkọ Jésù Kristi, ipa ayé ò ní ká, ogun ayé ò ní borí ẹ. Ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí náà, mò ń padà bọ̀, ó yá lókè lọ́hùn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti láyé, àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn pátápátá. Mo kí wa o, gbogbo ọmọ odù tó dá wà, mo kí wa gbogbo ọmọ Yorùbá, mo kí wa tìlé toko. Ọ̀rọ̀ mi ó lọ tààràtàrà sọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ọjọ́ àbókí wa pẹ́ nínú eégún díẹ̀. Láwọn àkókò kan bẹ́ẹ̀ bá gbàgbé, a máa ń pè ẹ ṣọ́ra láwọn ọdún tó ti pẹ́ kí ọ̀rọ̀ Yorùbá Nation kó tó bẹ̀rẹ̀. Mo ṣe fídíò kan gbà yẹn, Yorùbá Ronú, tí mo fi kín orin Bàbá Ògúndé lẹ́yìn. Olóyè Sunday Májàsọ́lá, àdúpẹ́, orí tó kó yín yọ lọ́dún mélòó sẹ́yìn, orí náà lẹ ẹ̀ bá bọ́ o, ẹ̀ bá fòrìṣà lẹ̀ o, nígbà tó rí ń gbé ni níbo lòrìṣà wà. A mọ̀ rí parí píkṣọ̀ èèyàn wa, ẹni wa MS bàbá. Mo sì ń sọ wípé àti dé ojú agbami ọ̀rọ̀ tiwọn, ṣùgbọ́n mo gbé wọn wá nítorí ìdí kan sí kejì. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti gbogbo ẹ̀yin ìrù ẹkùn àti ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn pátápátá, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ rí i pé mi ò mọ̀ọ́mọ̀ gbé fọ́tò Ìbà Gani Adams rárá, mi ò gbé sí, torí ẹ̀yin mo ní bá sọ̀rọ̀, ẹ̀yin mo ní bá sọ̀rọ̀. Tí n bá yá bàrà dọ́dọ̀ Ìbà Gani Adams, gbólóhùn kan ni, gbólóhùn kan náà sì ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní Ìbà Gani Adams ò lágbára. Ìbà Gani Adams lágbára, jagunjagun ni. Ṣùgbọ́n kí ló fàjà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yìn Gani Adams fi gbógun dìde? Ẹ ò mọ̀, security vote. Nígbà ayé Jonathan tí wọ́n gbéṣẹ́ fún OPC, ó ní iye tó wọlé sí àpò àwọn OPC. Àwọn coordinator ṣe yọ̀tọ̀ mi, àwọn OPC gbádùn. Ìbà Gani Adams tí wọ́n ń pariwo pé ẹ ṣígun fún wa, ẹ ṣígun fún wa, gọ́vùnà ẹ ṣígun fún wa, ọba ẹ ṣígun fún wa, kì í ṣe pé ṣígun báyẹn. Ẹ jẹ́ ká mọ tó máa dún lápò wa, ká mọ owó tá à ná fi rọta rẹ̀ tù, ká mọ iye tí ó wà lápò tiwa náà. Ìtara pé Sunday Adéyẹmọ wá dìde gbà ò tó ná owó ara rẹ̀ láti kó ẹgbẹ́ jọ, láti máa repo sí mọ́tò, repo sọ́kadà, kọjá sínú igbó. Ìlara yìí ló fa wàhálà o. Ìgbòho baṣẹ́ jẹ́ o, Ìgbòho gbowó lugbó o.
gbogbo ohun tí ọ̀pọ̀ ti romi ròyẹ̀ fún lé lórí wọn àjí ó ṣeé ṣe. Ibi tí mo wá ń lọ rèé tí ọ̀rọ̀ àbí fọ́tò MS Baba fi hàn ń bẹ̀. MS Baba sọ fún gbogbo mùsùlùmí kan padà sílé, ó tún bọ́ sórí àwa kìrìsìtẹ́nì ká padà sílé, nǹkan bá ń ṣe ńlé wa ká lọ máa ṣe. Gbogbo ẹ̀yin èèyàn lẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n ń ṣe láwọn ilé wa, láwọn ilé wọn, láwọn ilé yín gbogbo tí wọ́n fi gbógun ti olóyè Sunday Igboho. Kí la gbé kí la jù táwọn kan gbébọn sókè takòtakò iye ọjọ́ báyìí ló máa dé ẹ mọ́ máa lò láyé, Ògún máa pa á. Ṣé ilé ta ó padà sí nìyẹn? MS Baba ẹ̀ là wá lọ́yẹ. Ìkan tún lọ sójúbọ, ó láwọn ìyá àwọn mẹ́ta táwọn ń sìn rèé ló máa bá díẹ̀ mọ́jà. Ó pe Ṣàngó, pè Ṣó, pé gbogbo ẹ̀ lóríṣiríṣi. Ṣé àwọn tá a padà lọ bá nílé nìyẹn? Àbáwọn míì sì kù. Ọ̀rọ̀ èdè àìyedè lásán ló máa ṣẹlẹ̀, láà máa fi ẹjọ́ ara wa ní Èṣù, ní Ṣàngó, ní Ògún. Bí orí ọba wá sí lẹ́yìn ọmọ Adéyẹmọ, bá àbámọ̀ sí pádànù rèé. Ọmọ Adéyẹmọ òòṣà àbí jẹ́ ń fún ẹ mọ̀ràn kan, òkú kan lèèyàn máa ń jí, òkú kan oṣù lèèyàn jí, táyé fi péyàn ní bàbá jókòó. Afífìlà périn ọjọ́ kan oṣù ní máa ṣẹlẹ̀, tó bá ti ṣẹlẹ̀ lọ́jọ́ kan wọ́n á ní bàbá olóògùn yẹn nìyẹn, Afífìlà périn. Ó ti ṣe bí ọmọ ọkọ Sàmọ́ Ságúdù ẹ̀ rí. Wọ́n ní àwọn Fúlàní ilé lọ́lọ́ bá ọ̀dà, ó tún lọ sí ibi tán Fúlàní oko wà, wọ́n ní ẹ̀gbẹ́ ẹgbó ló tún rìn. Báwo láṣẹ wá rìn torí òní mi lọ́rùn ọmọ Adéyẹmọ? Irú ẹkùn network ó ti dúró, ẹ máa jẹun lọ. Wọ́n á gbà yín ní skul, wọ́n á gbà yín ní báǹkì, àwọn olóṣèlú á lò yín àti bẹ́ẹ̀ lọ, ẹ máa jẹun lọ. Tẹ́ ẹ bá wọgbó lọ bá báńdíìtì mọ́, ẹ ti wọ̀ kan, ẹ ti wọ̀ kejì. Òkú kan lèèyàn jí tí wọ́n fi péyàn ní bàbá jókòó. Ààbọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ fún yín. Pàkúté wà níwájú o, ó wà lẹ́yìn, ó wà lọ́tún, ó wà lósì o. Gbogbo àwọn tó ń jáde yẹn wọ́n á dákẹ́ o. Orí ló ń kó yín yọ. Yóò dára fún wa. Bẹ́ẹ̀ bá padà délé, gbogbo ọmọ tí ẹ ti nìkan padà lé, ẹ mọ ibi tẹ́ ẹ tójú bọ̀ o. Kẹ́ mọ̀ wípé kìnìún lanú lẹ̀ báyìí, wọ́n ń dúró dè yín nílé. Ire o.